107.5 FM ló ti ń wáyé rédíò Lagos tiwantiwa o ẹ̀jìkàlẹ̀ sí kẹ́kọ̀ọ́ láago 2 sí 3 ọ̀sán gbogbo ọjọ́ Wednesday ẹ máa tẹ́tí sí èmi pé kí wọ́n gbé káfọwọ́sowọ́pọ̀ tó tọ́ jùmọ̀ bí oníṣòro àwa ń gbádùn rẹ̀ máa lọ. wọ́n ti dòde o àtọ́láyé àìtúmọ̀ṣe wà ní ojúmọ́ bí ti dé àbáṣe rẹ̀ lọ. wọ́n ti dòde o àtọ́láyé ìmọ̀ bí ti dé àìtúmọ̀ṣe wà ní ojúmọ́ bí ti dé. àtọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé. àtọ́láyé káfọwọ́sowọ́pọ̀ tó tọ́. àtọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé. bẹ́ẹ̀ ni ilé ayé ò ṣe é dá lò kò mà ṣe é dá gbé. mo máa ń sọ wípé ọlọ́run dá wa nítorí ara wa ní ẹnìkan ò láyé torí ẹ̀ ní yorùbá ṣe bọ̀ tí wọ́n máa ń sọ wípé ẹnìkan kì í jáwádé ọ̀pọ̀ èèyàn báyìí ló máa ń jẹ́ jọ̀mọ́. ẹ̀ka àsán mà ẹ̀ka àárọ̀ mà ẹ̀ka alẹ́ sà níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní àti máa wò mí bóyá lórí ẹ̀rọ ayélujára ni àbí ẹ̀ ń gbọ́ mi lórí ẹ̀rọ àgbàgbé torí wípé níbi tí ayé ti yí dé ní ìsìn yìí kò síbi tá a ti lè gbọ́ra wa. ètò Àgọ́láyé ló gorí ètò Ojúmọ́ bí Omiṣore lórúkọ tí mẹ́mọ́ wọn nífẹ̀ẹ́ òye níbi tó Ojúmọ́ rere ti mọ́ wá sílé ayé kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo yín torí pé ẹ kú àtìlẹ́yìn ìwà ẹ kú àdúró ti wà lórí iléeṣẹ́ Radio Lagos 107.5 FM tiwantiwa lóòótọ́ ẹ mọ̀ pọ́ original lẹ́gbẹ́dá ní ṣùgbọ́n ẹ̀yin náà lè jẹ́ ká máa jẹ́ original torí pé tí ò bá sẹ́yìn kò sáwà ẹ ká sọ lẹ́ẹ̀kan sí i ń bọ̀. ọdún tí gbogbo ènìyàn ó máa mọ̀ pé mo lọ́lọ́run. ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ o. ire tó ti lọ ọ̀nà tó ti dí ire tó ti lọ ọ̀nà tó ti dí ohun rere tọkàn mi béèrè lÓlúwa yóò ṣe. ohun rere tọkàn mi béèrè lÓlúwa yóò ṣe. tí n bá jí kí n ríre tí n bá sùn kí n ríre ire níwájú ire lẹ́yìn. bẹ́ẹ̀ni ọdún 2024 fún èmi Àjùmọ̀bí Ọlájùmọ̀kẹ́ ọmọ wọn nífẹ̀ẹ́ òye níbi tí Ojúmọ́ Rere ti mú wá sílé ayé Àríkẹ́ Adé mo lọ́dún ìyanu lọ́dún yìí máa jẹ́ fún mi ọdún ìyanu lọ́dún yìí máa jẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ọdún ìyanu lọ́dún yìí máa jẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Àgọ́láyé àlọ́dún ìyanu lọ́dún yìí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Radio Lagos 107.5 FM tiwantiwa. ẹ̀rí ló máa fi mí hàn o bọ́lọ́run ti dé sínú ayé mi ẹ̀rí ló máa fi mí hàn o bọ́lọ́run ti dé sínú ayé mi ìgbàgbọ́ mi dẹ̀ rí ó dúró ọdún tí mo wà yìí ọdún ìtura ni ọdún tí mo wà yìí ọdún ayọ̀ mi ò ní ṣàṣe dànù rárá mọ́ mi ò dẹ̀ ní ṣàṣe tí ohun rere ọdún tọ́lọ́run máa gbọ̀n lára yọ ni tí gbogbo ilẹ̀kùn tó ti máa ṣí tí gbogbo ìkólọ mi á padà ládàá wọlé. onílọ́dún yìí sẹ́ mi ò ní gbàfẹ́ ní body I no go gree for them gbogbo nǹkan tẹ́ ní mi ò lè ṣe ni mo máa ṣe torí pé mo mọ nǹkan tó wà in stock fún mi àní lọ́dún yìí sẹ́ o gbọ́dọ̀ gbà o wetin dem say you no fit do oga put head do am we dey we move lọ́dún yìí. ọdún ìyanu ni o tí n bá sùn kí n ríre tí n bá jí kí n ríre ire láàárọ̀ ire lọ́sàn-án ire lálẹ́ ire kó máa wà mí rí ní gbogbo ọ̀nà mi lórí ọmọ. àwọn èèyàn tí wò pé Jùmọ̀bí ló ń dá yọ́fọ̀ orin yìí
Dàmọ́lá Oníbùdó òun ló kọrin yìí ọdún ìyanu fún gbogbo ẹ̀yin tẹ́ ti wá ń gbádùn ẹ̀sẹ̀ yìí wọ́n pé kí ló dé báwo mo ṣe lè rí jẹ ẹ̀ máa ṣe wàhálà jìnnà lórí fóònù yìí tó wà lọ́wọ́ yín yẹn ó yẹ login kò síbi tẹ́ ti dé tẹ́ ò ní rí ṣé lórí iTunes ni lórí Apple Music ni Amazon ni YouTube ni Boomplay ni kò síbi tẹ́ dé tó bá ṣàtì ní data ẹ lọ download kẹ́ máa yẹ kí ni we move. Àpilẹ̀ ní ṣe lè torí bí bẹ́ẹ̀ni sọ pé àwọn ọmọkìnrin wọn máa ṣaláìní ẹbí àti máa pa wọ́n ṣùgbọ́n àwọn tó bá gbẹ́kẹ̀lé wọn. Royal pop lollipop. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop, strawberry real pop lèmi fẹ́. Èmi náà máa gba mango real pop sí. Rárá o, ẹyọ kan ló máa gbé. ẹ má jà sí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn táwọn lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. líla ẹ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti wí àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. Real pop, lollipop, ọdún mẹ́wàá ètò Nuru Salamu lórí rédíò Lagos àjíyájúmọ́ bí o Fatima ta dúpẹ́ o iṣẹ́ Ọlọ́run ni. Àjíyá Fatima jùmọ̀ bí omi ṣe oore ó kú oríire òun lólùgbàlejò síbi ayẹyẹ 3-in-1 ọdún mẹ́wàá ètò Nuru Salam ní gbogbo inú oṣù Ramadan ní rédíò Lagos ìkówójọ Nuru Salam Islamic Foundation fáwọn aláìní àti àmì ẹ̀yẹ fáwọn májẹ̀ ó bàjẹ́ tí wọn ò jẹ́ kẹ́tò yìí ó dúró láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́jọ́ Sunday January 28 ọdún tuntun 2024 láago 12 ọ̀sán lè tó máa bẹ̀rẹ̀ nínú rédíò Lagos Eco FM multipurpose hall Agídìgbé Ìkẹjà àwọn gbajúmọ̀ olórin Islam máa dá wa lára yá Sheikh Jamiu Àmì Ọlọ́run ni wọ́n máa ṣe wáàsí dress code white and gold fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ṣonígbọ̀wọ́ ẹ pè 0706 056 5191 tàbí 0704 424 7984 ayẹyẹ Nuru Salam ìmọ́lẹ̀ àlàáfíà January 28 ọdún tuntun ni o mashallah. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgànláyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgànláyé lẹ́tọ̀ lórí rédíò Lagos 107.5 FM tiwantiwa mo kí wá pa àkú ọdún àkú pọ̀pọ̀ ṣìṣìn ọdún ẹni ní ọjọ́ kẹta oṣù kìíní ọdún 2024 Ọlọ́run ó ṣe o torí pé o kà mí yẹ àtẹ̀mí àtàwọn olólùfẹ́ mi tá a tún jọ ríra wa ó lè mí ṣe máa sọ wípé àjẹ́ pé mi ní ti kàlùkàlù bẹ́ẹ̀ ni wọ́n ní pé tí pẹ́pẹ́ bá jókòó tábà omi ló máa fi ṣu ọdún 2023 mo jẹ́ mo gbé mi èmi rè ní ọdún 2024 bẹ́ẹ̀ ni tí ilé tọ̀nà báyìí la máa fi ń jẹ ológin ní mo ní pé tí a bá ṣẹ̀kọ́ báyìí a máa dárí jẹwé ni kò sí táwa bá ṣe ọmọ aráyé a máa forí jìn wá ni torí pé kí ni àti ìjáwé orí jìn wọ́n lè kú kẹ́kọ̀ọ́ kan kì í rìn kó borí asín gbogbo ibi tá a bá ti dé tá a bá ti rúwédé ní àbá ta gbòǹgbòdé àbí ọjà wa tá ń tà ní mo ní lọ́dún 2024 yìí nọ́mbà 1 la máa jẹ́ òkè la máa wà nítorí pé ọ̀tún báyìí la fi tàkòtò mo ní rí ọ̀tún ire òsì ire iwájú ire ẹ̀yìn kó di tèmi àti gbogbo àwọn olólùfẹ́ ètò yìí lágbára Ọlọ́run òsì báyìí lábíàmọ́ máa ń dá ọmọ rẹ̀ sí tó fi máa ń gbé sẹ́yìn ó di dandan ní gbogbo àwọn abiyamọ yìí wọ́n jọ máa pọn èmi àti ẹ̀yin ní irin wa ìṣe wa ìwà wa kò ní bí àráyé nínú torí pé tàbá ti ń fìbà fún Ọlọ́run bẹ́ẹ̀ náà ni ká máa fìbà fún àwọn tó gbélé ayé lé lọ́wọ́ gbogbo ẹ̀yin abiyamọ ayé ó di dandan báyìí mo ní kẹ́ ẹ ṣùgbù mí àti èmi àtàwọn olólùfẹ́ ètò yìí kẹ́ ẹ máa gbé wa ni ẹ má jẹ́ àjábọ́ torí pé tàgbà tèwe báyìí ló máa ń sá pé wòlíì ìlí gbogbo yín pátápátá ni kẹ́ ẹ ra gàbò wá kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ ra gbàgbò wá gbogbo ayé báyìí lè máa forí balẹ̀ fálábẹ́ ìfárí o ó wá di dandan ẹ jẹ́ ká gbogbo tá a bá ti ń ṣe báyìí kó máa dùn mọ́ yín nínú mi mo ní lọ́dún 2024 wọ́n ti sọ fún wa wọ́n rí pé a ò gbọ́dọ̀ gbà no gree for them
ṣé o mọ nǹkan tó lè gbúdọ̀ gbà gbogbo tó lò lè ṣe yẹn bẹ́ẹ̀ ni àwọn tó ti rí ẹ tí wọ́n sọ wípé o lè ṣe jẹ́ kó yé wọn wípé o lè ṣe o máa ṣe jù wọ́n lọ àṣeyọrí ni titi ẹ nínú ọdún yìí iṣẹ́ wo ni wọ́n ti procrastination ká máa sọ wípé tó bá dẹ̀ ọ̀la ó tún kọ̀la irọ́ tá a dànù bẹ̀rẹ̀ ẹ̀ lọ báyìí ní January yìí ni reason ìyẹn tí mo fi wá máa ń sọ fún yín wípé iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited tí wọ́n ń ṣe sweet real pop yìí ó wà lóríṣi mẹ́rin a ní strawberry a ní white apple a ní passion bẹ́ẹ̀ náà la ní mango flavour àwọn kan náà ni wọ́n ń ṣe omi Royal Park water mo máa ń sọ fún ẹ wípé iyekíye tó o bá ti ní tó o kó dọ́dọ̀ wọn ó ti dá lágbàtà nìyẹn kó wá máa já ọjà fún ẹ kí wá ní owó tó bá dilẹ̀ lèṣu máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ gbogbo 2023 ti lọ 2024 yìí jẹ́ kó yé wọn wípé that bag we secure it together bẹ́ẹ̀ ni báàgì yẹn owó yẹn àṣeyọrí yẹn lọ́dún 2024 àjọ wà ní. Rain mix. Àwọn áńgẹ́lì mi orin ni àwọn áńgẹ́lì mi orin ni àwọn tó jẹ́ tèmi orin ni náà fẹ́ gbọ́ àwọn tó jẹ́ tèmi orin ni náà fẹ́ gbọ́ you see Pasuma you see music you see Pasuma you see love you see Pasuma you see vibes. Akínnífẹ̀sí ní bá tó dábò nígbà tó tòde ọ̀run tó wáyé. Akínnífẹ̀sí ní bá tó dábò nígbà tó tòde ọ̀run tó wáyé. Orin wálé títí orin òrìlé wọn ní kórúkọ ohun tó gbọdọ̀ ẹnu lọ. Sórúkọ àbí òrùkọ kí làwọn kan ètùtù òrùkọ òrùn. Láti táyé wá ṣe òun ti máa ń kí gbogbo ọmọ olórin àkọlà ọmọ olórin orin táyé fẹ́ ni mo kọ ègbè táyé fẹ́ ni mo tẹ ìlú táyé fẹ́ ni mo lù ìjọ ojúbọ láàlàyé ń jó sí ẹni orin bá ní fẹ́ sí ní àjọrò wọn lọ. Àwọn áńgẹ́lì mi orin ni àwọn áńgẹ́lì mi My name is Olariwaju Nuria. Thank you. I appreciate you. Orúkọ mi ni Kọjíjà Akíndèrè, iléeṣẹ́ Real Pop ẹ ṣé o. Orúkọ mi ni Abdullah Azam, iléeṣẹ́ Real Pop ẹ ṣé. Orúkọ mi ni Fatia Afọlábí, iléeṣẹ́ Real Pop ẹ ṣé o. Ọwọ́ yín á máa ròkè, òkè òkè lẹ́ẹ̀ máa lọ o. Ọdún mẹ́wàá ètò Nuru Sálámù lórí rédíò Lagos. Àjíyájúmọ́ bí o bá ti mọ̀ ká dúpẹ́ o iṣẹ́ Ọlọ́run ni. Àjíyá Fatima jùmọ̀ bí omi ṣe oore ó kú oríire òun lólùgbàlejò síbi ayẹyẹ 3-in-1 ọdún mẹ́wàá ètò Nuru Salam ní gbogbo inú oṣù Ramadan ní rédíò Lagos. Ìkówójọ Nuru Salam Islamic Foundation fáwọn aláìní àti àmì ẹ̀yẹ fáwọn májẹ̀ ó bàjẹ́ tí òun jẹ́ kẹ́tò yìí ó dúró láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Lọ́jọ́ Sunday January 28 ọdún tuntun 2024 láago 12 ọ̀sán lè tó máa bẹ̀rẹ̀. Nínú rédíò Lagos Eco FM multipurpose hall Agedengbe Ìkẹjà àwọn gbajúmọ̀ olórin Islam máa dá wa lára yá. Sheikh Jamiu Àmì Ọlọ́run ni wọ́n máa ṣe wáàsí dress code white and gold. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ṣonígbọ̀wọ́ ẹ pè 0706 056 5191 tàbí 0704 424 7984. Ayẹyẹ Nuru Salam ìmọ́lẹ̀ àlàáfíà January 28 ọdún tuntun ni o mashallah. Assalamu alaikum. Ìjọ Jam'iyatul Ansarudeen Tijaniya lábẹ́ àkóso Maulana Sheikh Ibrahim Niyas radiyallahu ta'ala ni o. Tẹ́pẹ́pẹ́ Mọ́lúd Nàbí àgbáyé ti orílẹ̀-èdè Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹfà irú ẹ̀ Lagos 2024. Ọjọ́ àkọ́kọ́ January 10 2024 D1 competition nínú TBS. Ọjọ́ kejì January 11 ní conference nínú TBS. Ọjọ́ kẹta January 12 ní kíkì ìrùjímọ̀ ní Central Mosque Èkó àti Kùbùrà lọ́jọ́ kan náà Mọ́ṣáláṣí Bàbá Lóṣòdì. Ọjọ́ kẹrin January 13 gan-an ni Mọ́lúd Nàbí nínú gbàgede TBS bẹ̀rẹ̀ láago 10 àárọ̀. Àwọn àlejò
àlejò pàtàkì ọjọ́ náà Grand Khalifa worldwide spiritual eminence Sheikh Muhammad Mahi Ibrahim Niyas radiyallahu ta'ala anhu, Sheikh Muhammad Sanusi Lamido Grand Khalifa Tijaniyat Nigeria, Sheikh Salisu Grand Khalifa Southwest, Sheikh Aminullah Akoshile Grand Khalifa Lagos State. Special guest of honor His Excellency Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu GCFR, His Excellency Gómìnà Babájídé Sanwó-Olú àti Ọbáfẹ́mi Kadiri Hamzat lólùgbàlejò. Ẹ wá kófà oríire, ẹ wá jọlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Maulud Nabi àgbáyé ti Nàìjíríà ẹlẹ́ẹ̀kẹfà Lagos 2024. Olùkéde Malam Qasim Yahya. Rain dominates. Àwọn áńgẹ́lì orin ni, orin ni. Àwọn áńgẹ́lì orin ni, orin ni. Àwọn tó jẹ́ tèmi orin ni, orin ni náà fẹ́ gbọ́. Orin ni. Àwọn tó jẹ́ tèmi orin ni, orin ni náà fẹ́ gbọ́. Orin ni. Sí Pasuma yóò sí music, yóò sí. Sí Pasuma yóò sí love, yóò sí. Bẹ́ẹ̀ni appreciation and success lélẹ̀ látọwọ́ Alhaji Wasiu Alabi Pasuma Wonder December tonic nìyẹn. Gbogbo àwọn tó bá ti jẹ́ olólùfẹ́ Paso abẹ́yìn tí ẹ jẹ́ olólùfẹ́ orin tó yáàyè ẹ máa ti mọ̀ wípé every December ó di dandan kiss thousands àmọ́ ibà wà sí àgbà kan ṣe kí ni kí wọ́n fi kí ni yẹn wọ́n máa múlẹ̀ fún wa ni tó wà lẹ̀ ti túlẹ̀ báyìí ó máa rùn káàkiri ní everybody a máa jẹ́ gan ni a dẹ̀ ti ń jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí so gbogbo ẹni tí bá wà sí ó ti wà káàkiri lórí gbogbo àwọn bíi anywhere ẹ lọ sórí Play Store ní o orí Spotify ní anything iTunes ní o everywhere Apple Store ó ti wà ń bẹ̀ kẹ́ lọ download ẹ bá dẹ̀ yẹn pẹ́ fẹ́ra náà ó ti wà káàkiri ilé ìtajà appreciation and success lélẹ̀ eléyìí ni Pasuma fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀ tí ẹ ṣe kí ni tẹ́ ẹ̀ túyàyà tẹ́ ẹ̀ rọ̀gbà yìí ká nígbà tí màmá wa Alájà Kadijat ìyàwó ànábì tí wọ́n ṣe kí ni tí wọ́n lọ síbi àgbáre gbogbo àwọn èèyàn tó rí lára ẹ̀ ló fi dúpẹ́ lọ́wọ́ wa ló ṣe pé ní appreciation and success ó mú un lẹ̀ gan ni o ẹ̀yin tí ẹ ló máa rà. Orin dùn kọ́ ló jẹ́ kọ́ta wọn rà bìyẹ torí gbọdọ̀ àṣẹ ọlọ́run máa ló ń ké tọ́ àmọ́yà àwọn áńgẹ́lì o lọ́kọ̀ọ́rin bọ́ ọlọ́run. àwọn champions mi happy new year mo rí yín ní 2023 mo mọ̀ pé mo tún ti rí yín ní 2024 àwọn champions mi wọ́n wà lórí ọwọ́ gan wọ́n ṣe kí ni wọ́n current mi ò tí ì pè kankan síta àwọn champions ti ń tẹ̀ wọ́n ti ń bá mi tẹ̀ fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ̀ ṣì fẹ́ bá wa dá sí 07056551075 07056551075. Hello champion. Hello champion. 07056551075. Hello. Hello champion. Kí lorúkọ ẹ? Idris Rockib. Kí ló pé? Idris Rockib. Idris Rockib. Àdúgbò òbò ló ti ń pè. Number 5 Afọlọ́yà Street. Nínú ọdún yìí tá a ṣe tán yìí bóyá mọ́mì ni o àbí dádì àbáwọn òkú ni tó hùwà tó dáa fún ó yá kí ẹnìkan nínú fámìlì yín tó bá lẹ̀ sí kí ẹni yẹn dáadáa báyìí kò jẹ́ kí n mọ̀ ó yá kí ẹnìkan báyẹn bóyá ń sọ̀rọ̀ kọ́ máa gbọ́ kó dúpẹ́ lọ́wọ́ wọn bóyá ń tọ́jú ẹ̀ látijọ́ yìí. Hello. Dádì mi ni. Hello. Dádì mi. O kí dádì ẹ̀ ó yá kí wọn kí lórúkọ wọn Mr. kí ni wọ́n ń jẹ́. Mr. Lukman Ọmọtọ́ṣọ Aláwẹ̀. Kí ni wọ́n fẹ́ sọ fún wọn wọ́n fẹ́ sọ fún wọn pé wọ́n ṣe bó ṣe ń tọ́jú ẹ̀ àbí. Bẹ́ẹ̀ni. Ọdún mélòó ni ẹ́? 12 years. 12 years. Sórí mo fẹ́ ṣọdún fún ẹ ní mi ò ní ìdásí béèrè question kankan lọ́wọ́ ẹ sweet wo ló máa ń lá. Pop. Real pop tó bá ti di lọ́sẹ̀ tó ń bọ̀ ó ti jẹ́ ẹ̀bùn àga ìjókòó lunch box àti water bottle kó wá gbà á. Happy New Year.
hello champion. ẹ̀yin champions mi ẹ ti mọ̀ wípé sweet Rio pop oríṣi mẹ́rin ló wà mo ní wípé sweet tó dáa ní gbogbo nǹkan tá a fi sínú ẹ̀ ló dáa fara ẹ̀yin ọmọdé tó ń jẹ́ kórè yín ọpọlọ yín máa jí pépé bẹ́ẹ̀ ló ń maradán kò sí nǹkan kan kò séwu lóko torí wípé wọ́n ti yẹ̀wò. hello champion. hello. Your call has been placed on hold. ṣé rí wọn tó ẹnikẹ́ni tó bá ti fẹ́ pè wọlé sórí ètò yìí ẹ jìnnà sí rédíò yín kẹ̀dẹ̀ máa yí kinní yẹn sílẹ̀. hello champion. hello champion. kí lorúkọ ẹ. kí lorúkọ ẹ. Angela Adeniji. Angela Adeniji ọmọ ọdún mélòó ni ẹ. 8 years old kíláàsì wo ló wà. Primary 4. ó yá kí ẹnìkan tó bá ti wù ẹ́ nínú tó ti ń tọ́jú ẹ̀ ta ló ti wùwà tó dáa sí ẹ tó fẹ́ kí fún ọdún ó yá kí wọn. My daddy. kí lorúkọ dádì ẹ Mr. Fẹ́mi Adéṣọlá. ó yá wa kí wàá ní wàá fẹ́ fi sọ fún wọn pé wọ́n ṣe. Thank you for what I've done for me. ó dúpẹ́ lọ́wọ́ wọn fún gbogbo bó ṣe ń tọ́jú ẹ̀. àdúgbò òbí ló ti ń pè mí. àdúgbò òbí ni. Ìfapọ̀. Ìfapọ̀. mi nọ́mbà 10. ok tó bá ti di lọ́sẹ̀ tó ń bọ̀ ó ti jẹ ẹ̀bùn ṣíà ìjókòó àti kìnní lọ́wọ́ iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited àwọn tí wọ́n ń ṣe sweet Rio pop gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín mo ní gbogbo ẹ̀yin champions mi èmi kì í ṣe audio gifting o ẹ ṣáà ti rí i pé mo máa ń kẹ́bùn wá fún yín ni lẹ́yìn ó kàn wù mí mi ò fẹ́ kẹ́ béèrè question mi ò fẹ́ béèrè question lọ́wọ́ yín ṣùgbọ́n tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ mo máa béèrè question àwọn question wo ni mo máa bí yín kẹ́yìn náà kẹ́ máa wò ó ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ lọ máa lásìtì Rio pop mo fẹ́ kẹ́ ẹ mọ iye adùn tí ó wà fún mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ iye oríṣìí kọ́lọ̀ tí ó jẹ́ mo fẹ́ kẹ́ ẹ mọ ilé iṣẹ́ wọn kẹ́ ẹ dẹ̀ mọ ilé iṣẹ́ tó ń tà á ká tí wọ́n máa fi yẹn kí n máa fi dúpẹ́ lọ́wọ́ Alhaji Abimbola Abdulfatai Abimbola aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Royal Foods and Drink Limited torí fún àtìlẹyìn wọn lórí ètò Àgọ́láyé pé àjọṣe wa kò ní bàjẹ́ ẹ máa jọ láṣẹ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lọ́dún 2023 àjọ bẹ̀rẹ̀ ẹ̀ ní àjọ parí ẹ̀ pẹ̀lú láyọ̀ mo dẹ̀ mọ̀ pé lọ́dún 2024 yìí náà àjọṣe wa kò ní bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé bẹ́ẹ̀ ni kí n máa sáré fìyẹn náà kí n máa fi kí bàbá mi nínú Olúwa Prophet Israel Ọládélé Ògúndípẹ̀ Unstoppable Genesis àwọn ni aláṣẹ Genesis Global City tó wà ní Dominion Grand off Àgbàdo Road Alákùkọ Lẹ́kọ̀ọ́. Thank you so much my daddy mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú àtìlẹ́yìn ètò Àgọ́láyé àjọṣe wa kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni kí n kí gbogbo ẹ̀yin tá a jọ ṣe lọ́dún 2023 wípé lọ́dún 2024 tá a wà yìí ẹ máa bọ̀ o mo ti dé mo ti wà fún yín ẹ bá polówó ọjà yín lórí ètò Àgọ́láyé ẹ jẹ́ kémi fi ẹnu ajé tí kí n fi bá yín polówó ọjà ajé tí yín tẹ̀yìn gbé kalẹ̀ kájẹ́ ṣe kí ni kó wọ ọgbà yín kó bu ìgbà yín jẹ kẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí í tà warawara tọ́mọ ẹ̀ta ń tà kọ́mọ ẹranko tó jẹ torí pọ́nmọ alájẹ ni àwa ń ṣe lórí iléeṣẹ́ Radio Lagos 107.5 FM kò dẹ̀ sí iyekíye tẹ́ ẹ bá mú wá tẹ́ ẹ fi polówó ọjà lọ́dọ̀ wa bí ìgbà tẹ́ ẹ bá ṣe bisabisa ní o ìlọ́po ló máa wá ẹ má dẹ̀ gbàgbé o ṣẹ́yìn fẹ́ fọmọ lọ́kọ ni àbẹ́yìn rán ọmọ lọ àbẹ́yìn fẹ́ fi ọmọ lọ́kọ ni àbẹ́yìn fẹ́ fi àyà fún ọmọ ẹ wọ́n wọ́n alága tó dángájíá tó dúró tó dáńtọ́ tó máa wá fi flavour sí gbogbo oríire àti ayọ̀ yín ní ọjọ́ yẹn tí gbogbo ẹ̀ fi máa ṣe kí ni tó fi máa ṣẹ̀gẹ̀ mẹ́ǹgẹ̀ tó máa dùn tó máa ṣàprápra ẹ pé Jùmọ̀bí Omiṣore sórí 07044247984 07044247984 mo máa retí gbogbo yín ní January 28 ẹ má gbàgbé o ẹ wá darapọ̀ mọ́ wa kẹ wá bá mi ṣe o mi ò lè dá ṣe o ètò Onírú Salam tí mo máa ń ṣe nínú ààwẹ̀ níbi tá a ti máa ń ra wa lọ́wọ́ ọ̀pọ̀ ọdún 10 mo ní gbogbo ẹ̀yin tí mo fi wé pè pátápátá ní kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ dá mi lóhùn. ọdún mẹ́wàá
mẹ́wàá ètò Nuru Salam lórí rédíò Lagos. Àdìyàjùmọ̀ bí o bá ti mọ̀ ká dúpẹ́ o iṣẹ́ Ọlọ́run ni. Àjíà Fatima Jùmọ̀ bí omi ṣe oore, ó kú oríire, òun lolùgbàlejò síbi ayẹyẹ 3-in-1 ọdún mẹ́wàá ètò Nuru Salam ní gbogbo inú oṣù Ramadan ní rédíò Lagos. Ìkówójọ Nuru Salam Islamic Foundation fáwọn aláìní àti àmì ẹ̀yẹ fáwọn májèlébàjẹ́ tí ò jẹ́ kètò yìí ó dúró láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Lọ́jọ́ Sunday January 28 ọdún tuntun 2024 láago 12 ọ̀sán lè tó máa bẹ̀rẹ̀. Nínú rédíò Lagos Eco FM multipurpose hall Agídìgbé Ìkẹjà. Àwọn gbajúmọ̀ olórin Islam máa dá wa lára yá. Sheikh Jamiu Àmì Ọlọ́run ni wọ́n máa ṣe wáàsí. Dress code white and gold. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti ṣe onígbọ̀wọ́ ẹ pè 0706 056 5191 tàbí 0704 424 7984. Ayẹyẹ Nuru Salam ìmọ́lẹ̀ àlàáfíà January 28 ọdún tuntun ni o. Mashallah. Brother Shaggy, it is time to dance. Are you ready? I'm ready to dance. I'm ready to move Shaggy. That's what you do. Are you ready to move? Are you ready? Are you ready to dance? Yes, mo ti wọ dancing shoe mi, mo ti ready to dance sí Pasuma and Brother Shaggy. Mo ní gbogbo ẹ̀yin olólùfẹ́ Sheikh Jamiu Àmì Ọlọ́run kẹ́ wá pàdé wọn ní January 28. Àwọn ni wọ́n máa ṣe wáàsí fún wa níbi ọdún mẹ́wàá ètò Nuru Salam àti ìkójọ tí a fẹ́ fi lélẹ̀ nínú ọgbà Radio Lagos Èkó FM multipurpose hall. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Àjíà Fatima Jùmọ̀bí Omiṣore. Èmi gangan ni mo fẹ́ gbà yín lálejò kẹ́ wá ṣe kí ni kẹ́ dá mi lóhùn tí bá ṣe ń pè yín lógúnlógún kẹ́ máa dá mi lóhùn lọ́gbọ̀n. Ẹ ṣé gan kò ní jù báyìí lọ lórí ètò Nuru Salam lọ́sẹ̀ yìí tẹ́ bá gbẹ́dùn wa dáadáa mo ní kẹ́ lọ sórí gbogbo social media handle wa. Ètò tá a ṣe yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé má jẹ́ kó dùn ẹ̀ lọ sórí YouTube Jùmọ̀bí Omiṣore ẹ máa ti rétò àgọ́ láyé bẹ̀ àbí kẹ́ lọ sórí Instagram official Jùmọ̀bí lórí Facebook Jùmọ̀bí Omiṣore. Yòókù tún di lọ́jọ́ mẹ́jọ tá a máa pàdé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ bọ́tìnì mi Dámilọ́lá Adébáyọ̀ Jùmọ̀bí Omiṣore lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ òòyì níbi tó jùmọ̀ rere tí mo wá sílé ayé ó sì di lọ́jọ́ mẹ́jọ ká tó máa gbàgbé ó dàbọ̀. ọ̀sẹ̀ ẹgbẹ́ o mo ṣe kọ́ ní ètò Paso Honda mo ti lọ Olúwa ọkàn mi ìbàlẹ̀ mo ti lọ Olúwa ọkàn mi ìbàlẹ̀ báwọn kan bá ṣe kàn mọ́ wọn á tẹ́